o àwọn ìròyìn wa ló ń dé sétí ìgbọ̀nyín láti kàn ní Àjùlọ TV. Olúwatúnmiṣe Akínúsì lóníròyìn yín lónìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ti pàṣẹ kí wọ́n ṣe ìwádìí lọ́rìn kìnìún lórí ayẹyẹ baba kérésì tí aya Ọọ̀ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó gbé kalẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ di ayẹyẹ ìsìnkú. Olùṣọ́ àgùntàn Kúmúyì rọ ìjọba àpapọ̀ láti kó àwọn akọ́ṣẹ́mọṣẹ́ pọ̀ fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn alátakò fi léde pé owó ètò ìṣúná tí ààrẹ Tinubu tó tẹ́ pẹpẹ síwájú ilé ìgbìmọ̀ aṣòfin léè tó jẹ́ tírílíọ̀nù lọ́nà 47 àti ẹ̀sùn 9 òun ló jẹ́ àlá tí ò lè ṣẹ. Ẹgbẹ́ Petroa ń rọ iléeṣẹ́ NNPC láti mú àdínkù bá iye tí wọ́n ń gbé jálá epo síta. Olórin tàkásùfé Tiwa Savage ti fi léde pé òun ò fìgbà kankan kọ ọkọ òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ sílẹ̀. Àwọn ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Látàrí bí àwọn abiyamọ bí wọ́n ti ń tara pọ̀rọ̀pọ̀rọ̀ lórí àwọn ọmọ wọn lẹ́yìn tó ṣe bẹ́ẹ̀ tí ó jáde láyé lásìkò ayẹyẹ bàbá kérésì tí aya Ọọ̀ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ wòlíì Naomi Sílẹ̀kùnọlá àti àwọn míì tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé kalẹ̀ lẹ́yìn tí ó sì jẹ́ kí ààrẹ Tinubu ó ní ó ti pàṣẹ kí wọ́n ṣe ìwádìí ọ̀rọ̀ ọ̀hún lọ́rìn kìnìún. Ṣebí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní wọ́n fi léde pé ọwọ́ àwọn ni ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti tẹ aya Ọọ̀ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àti àwọn 6 míì látàrí bí àwọn ọmọlé tí wọ́n tó 45 bí wọ́n ti jáde láyé tí àwọn 6 tí wọ́n sì wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Kọmíṣánná fún ìròyìn àti ìlanilọ́yẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Dọ̀tun Oyèládé ṣe lálàyé pé ìròyìn tí ó bani nínú jẹ́ jùlọ òun ni bó ti jẹ́ pé àwọn ọmọ 45 òun ni wọ́n di títẹ̀ pa ní àsìkò ayẹyẹ baba kérésì tí olórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn wòlíì Naomi Sílẹ̀kùnọlá tó ṣe bẹ́ẹ̀ tó gbé kalẹ̀ ní ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí. Ààrẹ Tinubu ni ó wá ń ṣe bẹ́ẹ̀ tí ó ń pàṣẹ báyìí kí wọ́n bẹ̀rẹ̀ sí ní tan tọ́ṣìláìtì wo ọ̀rọ̀ ọ̀hún láì fi ìgbà kan bọ̀kan nínú ọ̀rọ̀ tí àwọn oníròyìn bá ọ̀kan lára àwọn abiyamọ tó pàdánù ọmọ rẹ̀ sọ ni ó ti ṣe lálàyé pé nǹkan bíi aago 5:30 ó ní àwọn ti dé síbi tí ayẹyẹ náà tí ó ti ṣẹlẹ̀ tó sì jẹ́ wípé ogunlọ́gọ̀ àwọn abiyamọ náà òun ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kó àwọn ọmọ wá síbi ayẹyẹ ọ̀hún. Ó ṣe ní àlàyé pé bí òun bá ṣe bẹ́ẹ̀ tí òun bá ka iye àwọn tó wà níbi ayẹyẹ náà àwọn ò dín ní 7,000 lẹ́yìn tí àwọn wà ń bẹ́ẹ̀ tẹ àwọn ọmọ wọn náà tó sì jẹ́ pé lásìkò dìrọ̀dìrọ̀ ọ̀hún ó ní ó di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní tẹ ara wọn kó tó di pé àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ wọ́n ṣàgbákò ikú òjijì nípasẹ̀ títẹ̀pa lẹ́yìn tí wọ́n tẹ àwọn ọmọ náà pa. Ìròyìn náà tún sọ di mímọ̀ pé àtọ́kùn kan lẹ́yìn tí ó ní iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Àgídìgbò Oríyọmí Hamzat ni wọ́n ti kó bọ̀wọ̀bọ̀wọ́ náà bọ̀ lọ́wọ́ ṣùgbọ́n tó jẹ́ pé ó sì wà ní ilé ìwòsàn níbi tí ó ti ń gba ìtọ́jú. Ààrẹ ló ti wá fi ìbánikẹ́dùn rẹ̀ ránṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn òbí tí wọ́n pàdánù àwọn ọmọ wọn. Ọba Adéyẹyè Ògúnwùsì lòun náà ti ṣe bẹ́ẹ̀ tí ó fi ìbánikẹ́dùn rẹ̀ tó fi ránṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ tòun ti àwọn náà lẹ́yìn tí wọ́n pàdánù àwọn ọmọ wọn àti àwọn táwọn ọmọ wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run lọ́wọ́lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ó wà ní gbogbo ojú ìwé ìròyìn lẹ́yìn tó jáde lónìí. Ẹ lè lọ ka eléyìí tó kù níbẹ̀. Olùdarí ìjọ Deeper Life olùṣọ́ àgùntàn William Kúmúyì ni ó ti fi léde wípé ní ipò tí ètò ọrọ̀ ajé tó wà báyìí
tòun ti ipò àìlera torílẹ̀-èdè Nàìjíríà tó wà lọ́wọ́lọ́wọ́ ó ní ó nílò kí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ kí wọ́n kó ìmọ̀ wọn papọ̀ láti lè fi túbọ̀ wá ìgbélárugẹ orílẹ̀-èdè Nàìjíríà. Olùṣọ́ àgùntàn Kúmúyì ó ní ó ń fi ọ̀rọ̀ ọ̀hún ní ó fi ń léde nínú ìwé ìròyìn tó jáde lónìí níbi ó ti ń rọ ìjọba àpapọ̀ láti kó àwọn akọ́ṣẹ́mọṣẹ́ jọ lọ́nà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi wá àtúnṣe tó ṣe gbòógì sí ìnira táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń kojú lọ́wọ́lọ́wọ́. Níbẹ̀ náà ó ní ó ti ń rọ ìjọba àpapọ̀ pé ọgbọ́n àtinúdá àbí tinúmi ni wọ́n ṣe ni kò lè ṣe bẹ́ẹ̀ tí kò lè gba orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú làálàá ìyà àti ìṣẹ́ tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn olóṣèlú káàkiri ilẹ̀ yìí CUPP ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti fi ọ̀rọ̀ léde pé ètò ìṣúná lẹ́yìn tí ààrẹ Tinubu tó là kalẹ̀ síwájú ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tí iye rẹ̀ tó ń lọ tírílíọ̀nù 57 àti ẹ̀sùn 9 náírà ó ní ó dàbí àlá tí ò lè ṣẹ tí ò sì lè yọ Nàìjíríà kúrò nínú làálàá lẹ́yìn tí òun kò jù lọ́wọ́. Akọ̀wé àgbà fún ẹgbẹ́ CUPP Peter Ahmed ni ó ṣe bẹ́ẹ̀ tí ó ń fi ọ̀rọ̀ léde pé ìlànà owó lẹ́yìn tí ó tó mílíọ̀nù 57 àti ẹ̀sùn 9 náírà ni ó jẹ́ ilé tí kò bójúmu tí ó sì tún lè kó orílẹ̀-èdè Nàìjíríà sínú làálàá. Ó ṣe lálàyé pé bí ìgbà tí wọ́n bá ná owó nínàkúnà tí wọn ò sì ṣetán láti wo ọ̀nà míì lẹ́yìn tí wọ́n lè gbà kí orílẹ̀-èdè Nàìjíríà kí ó lè tẹ̀síwájú kó sì lè bọ́ kúrò nínú ìyàn lẹ́yìn tí ó ń ṣe bẹ́ẹ̀ tí òun kò jù lọ́wọ́lọ́wọ́. Ṣebí bàbá gbàgbé pé ààrẹ Tinubu ló tẹ́ pẹpẹ ètò ìṣúná tírílíọ̀nù 57 àti ẹ̀sùn 9 náírà síwájú ilé ìgbìmọ̀ aṣòfin àgbà níbi tí ó ti ń rọ̀ wọ́n láti bójú wo ètò ìṣúná ọ̀hún finifini kí wọ́n lè bọ́wọ́ lù ú lápá àtọ̀dọ̀ wọn náà. Ẹgbẹ́ náà wá pè fún wíwá ọ̀nà lẹ́yìn tí yóò jẹ́ kí wọ́n ní àkóyawọ́ nínú àwọn ètò ìṣúná lẹ́yìn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ń gbé jáde tí ó sì ṣe bẹ́ẹ̀ tí ó wà àlàáfíà ìdàgbàsókè àti ọ̀pọ̀ ọrọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ àwọn tí wọ́n ní ilé epo káàkiri nílẹ̀ yìí Petroan ni wọ́n ti rọ iléeṣẹ́ NNPCL láti wo iléeṣẹ́ epo Dangote fi ṣe àwòkọ́ṣe rere káwọn náà lè mú àdínkù bá iye tí wọ́n ń ta epo jálá kan. Agbẹnusọ ẹgbẹ́ Petroan Joseph Obele ni ó fi ọ̀rọ̀ ọ̀hún ni ó fi léde pé iléeṣẹ́ epo Dangote ni ó ti mú àdínkù bá iye tó ń gbé epo bẹntiró jálá kan bọ́ọ̀tà léyìí tí ó jẹ́ 700 náírà tí wọ́n mọ̀ rà báyìí sí iye tó ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí yóò jẹ́ 410 náírà. Ẹgbẹ́ Petroan òun ni wọ́n kan sàdákàtà sí iléeṣẹ́ epo Dangote fún bí ó ti jẹ́ kí inú àwọn arìnrìn-àjò dùn lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn kérésì àti ọdún tuntun tó sì ń rọ iléeṣẹ́ NNPC náà láti wá bí àdínkù bí ó ti bá iye táwọn náà ń gbé epo jálá kan bọ́ọ̀tà. Lágbo ti àwọn amúlùúdùn olórin tàkásùfẹ́bìnrin Tiwa Savage ó ní ó ti fi ọ̀rọ̀ léde lórí bí ìpínyà bó ti ṣẹlẹ̀ láàrin òun àti ọkọ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ T-Bliss. Tiwa Savage ṣe lálàyé pé òun ò fìgbà kankan béèrè fún ìkọ̀sílẹ̀ láàrin òun àti ọkọ òun tó sì jẹ́ pé kàyéfì náà ó ló ṣe òun ní ọdún 2018 nígbà tí ọkọ rẹ̀ kéde ìpínyà láàrin àwọn méjèèjì lórí òpó ayélujára. Ó ní àkókò lẹ́yìn tí ọkọ òun tí ó kéde ìpínyà ọ̀hún ó ní òun sì ń tọ́ ọmọ lọ́wọ́ tí òun sì ń kojú àwọn onírúurú ìnira lẹ́yìn tí ó mọ̀ ń bá ẹni tí ó bá ṣẹ̀ṣẹ̀ bímọ. Tiwa Savage ó ní ó ń sọ̀rọ̀ yìí lásìkò tí ó ń ṣe ìfọ̀rọ̀wálẹ́nuwò lórí ètò kan níbi tí ó ti ń yànnàná ọ̀rọ̀ ọ̀hún délẹ̀délẹ̀.
ó ṣe lálàyé pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó ní ó máa ń wo òun láti wá sí orí ìtàkùn ayélujára kóun sì sọ ìdí ẹ̀ tí ọkọ òun tó fi kọ òun sílẹ̀, ṣùgbọ́n tó jẹ́ pé ṣe ni àwọn ènìyàn máa ń di ẹ̀bi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ru òun ní gbogbo ìgbà, léyìí tí ó ń òun fi ọ̀rọ̀ òun ṣe ìsọnù ẹ̀kọ́ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ wá. Àwọn ìròyìn wa kò ní jù bá ń lọ láti kàn ní Àjùlọ TV. Olúwatúnmiṣe Àkínúsì òun ló níròyìn lónìí o. A kú pọ̀pọ̀ ṣìṣì kérésì àti ọdún tuntun.